Africa Content TV. Adúgbò ètò alábàdàbà àti àwọn ọjà ìjáde. Àdìmúlà, ẹ̀yin ọ̀lẹ́ tó bẹ̀rẹ̀. Àlè òkè yìí wọ́n lè làbàdàbà ìṣojú wa, ẹ̀yin ẹ̀ tó bẹ̀rẹ̀. Ẹ̀yin òkè wọ́n lè làbàdàbà àti láti yúrò, ẹ̀yin ẹ̀ tó bẹ̀rẹ̀. Ní káwọn ṣe ètò tuntun, àwọn ẹbí tó sẹ́ẹ̀. Ẹ̀yin ẹ̀ tó bẹ̀rẹ̀. Àtúntò lójà àdá káwọn ilé sílẹ̀ ní làbàdàbà àti lábálé. Àwọn náà dáàbò kẹlẹ́lá bí a máa sáré ọlọ́pàá kí o ṣe. Àtúntò ìlà àwọn ẹ̀ka lọ́ọ̀dún bọ́bọ́. Ṣé pàtó ìrẹ́ tọ́? Ó wà lọ́ọ̀dún fún ìdíwá. Ṣé pàtó ìrẹ́ tọ́? Ó wà lọ́ọ̀dún fún ìnáwó. Ẹ ti dé. Àjọ nínú ìwé ìyíbọ̀ o. Àjọ sílẹ̀ kì í yẹ ẹ. Àjọ sínú ìwé là lágbára. Àjọ lójú wọn ti bá yìí. Àwọn tó ń wọ́n fún àwọn jáde. Àwọn tó bá ní. Àjọ bí wọn sínú ìjà àti ìgbàgbọ́. Ọmọ ẹ̀rọ àtọ́wé ẹ̀ ẹ̀ ti bọ́ nínú.